ìyá wa yìí tó rí ìmárì yìí ó fi bámu pẹ̀lú ṣẹ̀ríà ìsìláàmù ni, torí ìsìláàmù kò fara mọ́ ìyá ń dágbé, kò fara mọ́ bàbá ń dágbé. Obìnrin tó lówó tó lọ́lá tó tún wá fẹ́ fi rẹ̀ sí abẹ́ ọkùnrin kan káàkì, obìnrin míì kò tí dàgbà púpọ̀ tó kò tún lè fi rẹ̀ sábẹ́ ọkùnrin abẹ́ òrùlé ọkùnrin kankan mọ́. ìsìláàmù ò sì fara mọ́, òun ò sì fẹ́ mọ́ ṣàgbèrè, ìsìláàmù ò sì fara mọ́ àgbèrè ṣíṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àláfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé, Allahumma amin. Lórí ọ̀rọ̀ alájà wa Sílífà, ìyàwó alájì wa Yusuf Ọkọ Oloyun tí wọ́n rí márì lẹ́yìn ikú ọkọ wọn. Kí ni Shari'atul Islam kí ló sọ lórí ẹ̀? Allah subhanahu wa ta'ala says, ba'da al-isti'azati wal basmala, yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra. Ọlọ́run bá àdékíọlá kò ní lára, kò sí nǹkan tí Islam ò dá sí, kò sí nǹkan tí Al-Qur'an tí kò ṣe àlàyé ẹ̀, kò sí nǹkan tí Sunnah Muhammad tí kò ṣàlàyé ẹ̀ fún wa. Ọlọ́run àdékíọlá ń jẹ́ kó yé wa pé ohun Islam tó ń gbé kalẹ̀ fún yín yìí ò ní Ọlọ́run bá ní lára lórí ẹ̀. Mo ti mọ nature yín, mo ti mọ tẹ́ ẹ fẹ́, mo mọ tẹ́ ẹ lè ṣe, mo sì mọ nǹkan tí ẹ lè ṣe. Òfin Ọlọ́run kọ̀ọ̀kan tí ń bẹ nínú Islam kò sí tó lé mẹ́. Tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ nínú Islam, tí ọkọ bá kú ní àìròtẹ́lẹ̀ tó sì jẹ́ pé ní àwọn méjèèjì náà kì í ṣe pé bí wọ́n ti dàgbà, wọ́n ti darúgbó tán bá ń gbèdéke oṣù 4 àti ọjọ́ 10 ni Islam là kalẹ̀ fún ìyàwó tí ọkọ ẹ̀ bá kú láti fi dúró sílé ọkọ ẹ̀, láti fi wà nínú ilé ọkọ ẹ̀, látara pé ó ní kankan tí Islam tó fẹ́ derive fún bẹ́ẹ̀ yà. Islam ò fẹ́ kí oyún ọmọ àlè kó bọ́ síta, torí pé àsìkò ìgbà tí ó fi wà nínú ilé ọkọ ẹ̀ nù ìmọ̀ oṣù kan ni àbóṣù 2 ni. Nígbà tí ó bá fi di oṣù 3 yóò ti máa rí symptoms pé bóyá oyún ń bẹ nínú ẹ̀, bóyá ọkọ tó kú yẹn ó ti fi ọmọ sínú ẹ̀ kó tó lọ. Nígbà tó bá fi di oṣù 4 yóò ti mọ̀ pé òun lóyún. Etí Islam ń gbìyànjú láti protect ní ẹ pé láàrin oṣù 4 sí ọjọ́ 10 ọkọ tó bá ṣaláìsí kíyàwó kó dúró sínú ilé ọkọ rẹ̀ lásìkò ìgbà náà, torí pé ó lè ṣeé ṣe kó ti lóyún sínú, kó sì má gbé oyún ọmọ ọba kó má lọ gbé fún Ọ̀ṣun. Èyí tó wá ṣẹlẹ̀ yìí, alájà wa yìí wọ́n rí márì lẹ́yìn ọdún 3 tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ sí ọkọ wọn, ní tó ṣe pé ní tí wọ́n ṣe kò sí nǹkan tó sí láì fi kankan bẹ́ẹ̀. Kódà gan ti rí nínú ilé ayé yìí tá a wà yìí náà ni tá a ti gbọ́ tá a sì ti rí ẹni tó kú, obìnrin tí ọkọ ẹ̀ kú lẹ́yìn nígbà tó sì di oṣù kan ń gán pé yẹn tán, nígbà tó oṣù kan ó fi kanlẹ̀ báyìí ó sì rí má yọkọ mi. Ayé bá ń pariwo wọ́n ń jà lọ́tún lósì, bó ló sì jẹ́ ó ti ẹ̀ ṣe sùúrù oṣù kan fún sọ́kọ ó sì lọ́kọ mi. Ó ní bẹ́ẹ̀ ni, ó lọ́kọ òun ò ní bínú lálẹ́ kìyàmà. Wọ́n ní kí ló dé? Ó ní ọkọ òun gan náà mọ̀ fún ara òun pé òun ò lè fi kinní yìí mára, oṣù kan ó ti pẹ́ jù. Nature ara wa ó yàtọ̀ síra wa. Bákan náà à ń sọ yìí pé obìnrin yìí ti bímọ, ó ti bímọ 5 6, ẹni tó ń fẹ́ mọ́. Ìyá wa Khadija tó jẹ́ ìyá Ànábì wa Muhammad ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam, àwọn náà ti fẹ́ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tí wọ́n sì ti bímọ kí Rasulullah Muhammad tó fẹ́. Kódà ọdún 15 ni ó fi ju Rasulullah Muhammad lọ, 40 years ni ìyá wa Khadija wà tó fi fẹ́ Rasulullah Muhammad sallallahu alaihi wasallam. Ìyá yìí bínú tí ń ṣe ń wo yìí ni ìyàwó Alhaji Yusuf Ọkọ Oloyun, bóyá ló ti pé 40 years 40 ọdún, tàbí kó yẹ̀ṣẹ̀ lé ní ọmọ 40 years kó yẹ̀ṣẹ̀ lé ní ọmọ 40 ọdún. Kò sí tó kàn pẹ̀lú pé ọmọ kan tí ó ti bímọ ó pọ̀, tí ọkọ rẹ̀ bá ti fara mọ́ tó sì fẹ́ bẹ́ẹ̀ labas, kò sí nǹkan tó burú níbẹ̀. Kọ́lọ́n kó mọ́ fa burú sọ́dọ̀ ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, kọ́lọ́n kó mọ́ fa burú kàn wá ní à ń jọ̀fẹ́ ní ilé ọ̀fẹ́ nígbà tó máa ń dùn tí èèyàn bá wà láyé ni o. Gbogbo olówó ayé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe dáadáa.
láti ìgbà tí Alhaji Yusuf Ọkọ Oloyun ti kú yìí sìn tá ń délé wọn mọ́ tá mọ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ mọ́ ojú mẹ́rin ní ń tọ́mọ tẹ́lẹ̀ wà dojú méjì tó nìkan ń dá tọ́ rọrùn gbogbo àṣegbà àsọkọ fún ẹ irọ́ ni o tó kù bá ti kú lẹ́yìn oṣù kan sóṣù méjì ayé ò ní rántí bẹ̀ mọ́ o nítorí náà la ṣe ní ká ṣe dáadáa nínú ayé ká gbìyànjú ká ṣe dáadáa ẹ gbọ́ ìtàn tí mo fẹ́ sọ yìí arákùnrin kan ó ṣẹlẹ̀ ní àfáà wa àgbà ni wọ́n ń sọ̀rọ̀ náà fún èmi ó ní arákùnrin kan ni wọ́n bá àwọn pé wọ́n ń ṣàlàyé fún àwọn pé ọ̀gá àwọn níbi iṣẹ́ ó jẹ́ nìkan tó lówó ó lọ́lá púpọ̀ wọ́n á ní pé wọ́n á ní ìdìbò kátà kan tó ń fẹ́ gbọ́ lórí ọmọ òun tó sì wà urgent wọ́n á sọ fún ọ̀gá òun pé kó jọ nínú owó oṣù òun oṣù méjì ahead kan jọ kan fún òun mọ̀ tóṣù bá ti ń parí ká máa yọ owó nínú oṣù òun wípé òun kò lè gbọ́ bùkátà ọlọ́ọ̀gá òun náà fún ọ lówó náà ọ̀gá òun sì lówó náà láti fún ọ onítọ̀ ó wá ṣe sáà kò pẹ́ púpọ̀ ọ̀gá òun wá kú ó nígbà tó ọ̀gá náà wá kú ó lóun sì ní òun fẹ́ máa súnmọ́ òkú tó máa ní òkú kú wọ́n ń gbé sáré wọ́n ń gbé kinní kan tóun bá ṣàtìrí nǹkan bí aṣọ funfun báyìí ó máa ń bà òun ó ní ṣùgbọ́n nígbà tó ọ̀gá òun kú òun lọ síbẹ̀ kódà àwọn jọ kírun sí ọ̀gá òun lára ni nígbà táwọn kírun tán kan gbé òkú kan máa lọ gbé sínú tẹ́ òun náà wà náà táwọn náà bá wọn gbé òkú ó ní báwọn ṣe wá gbé òkú tó ń fọwọ́ kan gbé òkú tó ń gbé òkú ọ̀gá òun báyìí ó lóun wá ń bẹ arákùnrin náà ní ń sọ fún àfáwà àgbà yìí ó lóun wá ń já òkú náà òun wá ń jalè ìkànnà ẹ̀yìn náà ṣe hà ó lóun wá ń já òkú náà wá ń jalè ìkànnà òun jalè ìkànnà títí tí táwọn fi gbé débi táwọn gbé lọ òun kàn jalè ìkànnà òun jalè ìkànnà òun wá ń sọ lẹ́mìí òun pé ó yá wá jíǹsìn kó máa ṣe ń tọ́ ẹ̀ fẹ́ ṣe àwọn olówó àwọn ọlọ́lá ìwọ̀nba ní ká lé àwọn tálákà mọ́ lọ́dọ̀ wa o ṣé báwọn tẹ́ ń lé tẹ́ẹ̀rẹ́ jẹ́ kán wọ géètì yẹn tẹ́ẹ̀ ní kán tilẹ̀kùn mọ́ wọn níjọ́ tẹ́ ẹ bá kú àwọn gangan náà súnmọ́ etí òkú àwọn gangan náà gbẹ́sàárè àwọn gangan náà máa ṣe gbìyànjú àwọn gangan náà súnmọ́ àwọn ẹbí yín àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀rẹ́ yẹn wọn ní súnmọ́ yín má àwọn tálákà yẹn gan òní wọ́n wà wáǹdì níjọ́ tẹ́ ẹ bá kú tán àfáwọn àgbà náà wọ́n ń sọ fún arákùnrin náà pé ìyẹn tó ṣe yìí burú jáì alààyè lẹni tó ṣe ọ bá ti gbẹ̀san nígbà tó ṣe ọ bá má gbẹ̀san báyìí Ọlọ́run ní tó gbẹ̀san lórí tiẹ̀ náà nítorí ṣe yóò dáa ó yá máa lọ tọ́ ásítìgì fúlà máa lọ tọ́ ásítìgì fáà níwájú Ọlọ́run ṣùgbọ́n tá a fẹ́ ká lò ń bẹ̀ náà ni wípé ní ẹ jẹ́ ká ṣe dáadáa nínú ayé kò sẹ́dá kan tí ó mọ̀ tán ìyàwó àyè tó rí ìmárì yìí ó fi bámu pẹ̀lú ṣẹ̀ríà ìsìláàmù ní torí ìsìláàmù kò fara mọ́ ìyá ń dágbé kò fara mọ́ bàbá ń dágbé obìnrin tó lówó tó lọ́lá tó tún wá fẹ́ fi rẹ̀ sí abẹ́ ọkùnrin kan káàkì obìnrin mi kò tí dàgbà púpọ̀ tó kò tún lè fi rẹ̀ sábẹ́ ọkùnrin abẹ́ òrùlé ọkùnrin kankan mọ́ ìsìláàmù ò sì fara mọ́ òun ò sì fẹ́ mọ́ ṣàgbèrè ìsìláàmù ò sì fara mọ́ àgbèrè ṣíṣe ló ṣe ìmárì pẹ̀lú ọkọ rẹ̀ tó fẹ́ tó mo bẹ̀ Ọlọ́run fún yín alájà wa sílífà ìyá àbèjì yìí jẹ́ ọkọ tuntun tẹ́ tún níyìí tọ́ Ọlọ́run ní pa mọ́ yín lórí o kò sì ní pa yín náà máwọn náà lórí Ọlọ́run tún ní jẹ́ tún sopó ẹlẹ́ẹ̀kejì mọ́ láyé yín àlùbáríkà ní Muhammad sọ̀rọ̀ nígbà dábàá tún ṣe yóò tún di pé ẹ ti dàgbà ẹ ti tán àwọn ọmọ yín bẹ́ẹ̀ lọ́wọ́ máa ṣe fún yín láwọn ọmọ àmì Alhaji wa Yusuf Ọkọ Oloyun náà wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọ́n Ọlọ́run bá pàṣẹ wọn rẹ́ Ọlọ́run wọlé dáadáa tí wọ́n máa ń ṣe nínú Ramadan dáadáa náà wọ́n pe gbogbo àwọn èèyàn jọ wọn wá ṣe Ramadan lecture wọ́n pe bàbá wa ṣé Muhyiddin Ajani Bello adamulahu hayata abọ́ni ṣe wá sí gbogbo àwọn olórin Islam gbogbo wọn ni wọ́n wà ń bẹ́ ǹjọ́ náà